الحق من ربك فلا تكونن من الممترين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. ليتي أدوك فون الله نيوكتوكو أشي الصلاة فان النبي صلى الله عليه وسلم. Aki gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn ní oko títọ́lá Ọlọ́run jẹ́ kí ọlá kó máa bá wa àti ẹ̀yin gbé gbogbo ìgbà. Iléeṣẹ́ tí a ń bẹ yìí òun ni iléeṣẹ́ Al-Haq TV. Kí Ọlọ́run dákun kí ó bá wa dúró tì wọ́n, kí Ọlọ́run dákun kí ó jẹ́ kí wọ́n máa ní ìlọsíwájú. Gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí tí aláǹfààní àti máa wo àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ń lọ nínú kíní yìí àbí tá a gbọ́n pa rẹ̀, ẹ jẹ́ káwa náà ó gbìyànjú ká nípa kan tá a kó nípa àwọn ètò tí wọ́n ń ṣe ń bí nítorí pé wọ́n nídìí ìrànlọ́wọ́ kí àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe wọ̀nyí kó lè ní ìlọsíwájú fún ìdàgbàsókè ẹ̀sìn Islam ni ìdàgbàsókè mímọ́ ẹ̀sìn òun ni iṣẹ́ tí wọ́n ń ṣe bí nítorí kí àwa tá a jẹ́ mùsùlùmí kí mímọ́ ẹ̀sìn wa kó lè ní ìlọsíwájú lórí gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú tírà Ọlọ́run àti nínú sunna Nabi sallallahu alayhi wa sallam. Ẹni tí a fẹ́ bára wa sọ̀rọ̀ nípa rẹ̀ èyí tí ń jẹ́ àkọlé ìdánilẹ́kọ̀ọ́ wa títòní òun ni ntàmà ní adabul libasi fil Islam, àwọn ẹ̀kọ́ èyí tó dèrò mọ́ wíwọ̀ nǹkan, wíwọṣọ àbí wíwọ̀ nǹkan nínú ẹ̀sìn Islam. Òun ni tí àjọ bára wa sọ ní àwọn ìṣẹ́jú bíi mélòó kan nísìnyí. Alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ tó yẹ kí á dìmú gẹ́gẹ́ bíi pé mùsùlùmí ni àwa, Ànábì sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀kọ́ tí máa ń lò nígbà tí ó bá fẹ́ wọṣọ òun ni wípé ọ̀tún ni òjíṣẹ́ Ọlọ́run kọ́kọ́ máa ń kì sí. Ànábì sallallahu alaihi wasallam ó wà nínú iṣẹ́ rẹ̀ tí Aisha radiyallahu anha tí ó jama ó ní yu'jibuhu at-tayammunu fi tana'ulihi wa tarajjulihi wa tuhurihi wa fi sha'nihi kulli. Nínú ọ̀rọ̀ yìí Aisha radiyallahu anha ó jama pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam tánàbí bá fẹ́ wọṣọ àbí ó fẹ́ ya irun àbí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó fẹ́ ṣe ìmọ́tótó ni ọ̀tún ni òjíṣẹ́ Ọlọ́run kọ́kọ́ máa ń fi bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ náà ni tí ó bá fẹ́ wọ bàtà, látara ilé ẹjẹ́ wa náà ó gbìyànjú a fẹ́ wọṣọ ni àbí a fẹ́ wọ bàtà kó jẹ́ ọ̀tún ni a máa fi ṣáájú. Ìkejì òun ni pé ńgbà tí ẹ̀yin bá fẹ́ wọ ìtí ó jẹ́ tuntun tó ṣẹ̀ṣẹ̀ ní nínú aṣọ, ẹ̀kọ́ kan wà tí òjíṣẹ́ Ọlọ́run tó kọ́ wa sallallahu alaihi wasallam tó yẹ kí àwa náà máa lò ńgbà tí a bá fẹ́ wọ tuntun gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú hadith Abi Sa'id ìyọ́nà Ọlọ́run kó lọ bá. Ó ní òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ńgbà tí ó bá fẹ́ wọ aṣọ tí ó tuntun tí òjíṣẹ́ Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ rà àbí tó ẹ̀ṣẹ̀ dí ọwọ́ rẹ̀, òjíṣẹ́ Ọlọ́run sọ pé Allahumma lakal hamd anta kasawtani, ìrẹ́ Ọlọ́run ọpẹ́ ni fún ẹ, ìrẹ́ ni ó fi aṣọ yìí ló fi wọ̀ mí. As'aluka min khayri, mò ń tọrọ oore tí ń bẹ lára ẹ̀, ṣe oore tí ń bẹ lára aṣọ yìí fún mi. Wa khayri ma suni'a lah, àti oore dáadáa tí wọ́n ṣe aṣọ yìí nítorí ẹ̀ nítorí kó lè wúlò fún ni, mò ń tọrọ rẹ̀ ní ọ̀dọ̀ Ọlọ́run kó fi ṣe sàrà fún mi. Bákan náà ni òjíṣẹ́ Ọlọ́run àtúmọ̀ sọ pé wa a'udhu bika min sharri, ìrẹ́ Ọlọ́run mò ń fi wá ìṣọ́rí ń bí aburú tí bá ń bẹ lára aṣọ yìí àti gbogbo wa a'udhu bika min sharrihi wa sharri ma suni'a lah. Bẹ́ẹ̀ náà ni aburú tí bá ń bẹ lára aṣọ yìí tí ó lè tara aṣọ yìí kàn mí láburú, ìrẹ́ Ọlọ́run mò ń fi wá ìṣọ́ látara rẹ̀. Àbí aburú tí bá ń bẹ lára pé ṣíṣe tí wọ́n ṣe àbí tí wọ́n fi ṣe àbí látara tí wọ́n ṣe, gbogbo tó bá jẹ́ aburú ń bẹ ìrẹ́ Ọlọ́run ṣọ́ mi ń bẹ. Irú àdúrà yìí ń tó dáa ní kí àwa náà máa sọ, a fi ń dúpẹ́ fún Ọlọ́run a sì tún ṣe àdúrà ni. Ẹ̀yẹn lè ṣe yẹn. Bákan náà tún àdúrà míì tún bẹ tí ẹ̀yẹn tún lè ṣe, òun ni gbólóhùn pé alhamdulillahi alladhi kasani hadha thawb, ọpẹ́ ni fún Ọlọ́run tí ó fi aṣọ yìí tó fi wọ̀ mí. Ẹ̀yẹn a máa sọ eléyìí lẹ́ni tí fi ń dúpẹ́ fún Ọlọ́run. Wa razaqanihi, tó sì ó fún mi ní àrísìkí, ó ṣe àrísìkí aṣọ yìí fún mi. Kẹ́yìn ó sọ bẹ́ẹ̀ min ghayri hawlin minni wala quwwa, tí ìṣe ké bóyá ète kan àbí agbára kan látọ̀dọ̀ mi, kìí ṣe ké nítorí pé mo ní àbí nítorí pé mo lágbára àbí nǹkan kan ni mo fi ń rí wọ̀ àbí ni mo fi ń rí lò àbí ni mo fi ń rí rà, rárá agbára Ọlọ́run ni gbogbo ẹ̀. Kẹ́yìn ó sọrú eléyìí gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ó ṣe kọ́ wa. Òun ni alhamdulillahi alladhi kasani hadha thawba wa razaqani min ghayri hawlin minni wala quwwa. Nínú àwọn ẹ̀kọ́ tó dá kémi àti ẹ̀kájọ dìmú nínú àwọn aṣọ tá ń wọ̀, òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó jẹ́ àmọ́ pé èyí tó dára jù lọ, tó lóore jù lọ, tó lálùbáríkà jù lọ nínú aṣọ tá ń wọ̀ òun ni funfun. Òjíṣẹ́ Ọlọ́run wá sọ fún sallallahu alaihi wasallam, ó ní ilbasu min thiyabikum albayab, ẹ máa wọ èyí tí ó jẹ́ funfun
nínú aṣọ ọwọ́ ní fa innaha min khayri thiyabikum nítorí pé òun ló lóore jùlọ nínú àwọn aṣọ yín tí ẹ̀ ń lò wa kaffinu fiha mawtakum òun náà ni ẹ fi máa sin àwọn òkú yín òun ló lọ́lá jùlọ kìí ṣe pé burú tẹ́yàn bá lo aṣọ míì àmọ́ òun ni aṣọ tí ó lọ́lá jùlọ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ Ọlọ́run bí ó ṣe sọ fún wa bákan náà tó ní nínú àwọn ẹ̀kọ́ tó dáa kíni àti ẹjọ́ dìmú ó ní pé aṣọ tó bá dáa ní kẹ́yìn ó máa wọ̀ aṣọ tó bá dáa lójú kòkòrò àti wọn tó dáa kọ́mọ̀já sí pé ẹ̀yin ó máa ní bóyá ìbẹ̀rù Ọlọ́run àbí kíní kan yóò máa wọ aṣọ tó ti gbó àbáṣọ tó dọ̀tí aṣọ tí ò ṣe é wò rárá o kò dáa kẹ́yìn ó máa ṣe bẹ́ẹ̀ tí Ọlọ́run bá ṣoore fún yàn èèyàn ń fi ẹ̀mí ìmoore yẹn èèyàn fi ń hàn ní látara tí Ọlọ́run ṣe fún yàn lópin ìgbà tí kò bá ti sí àṣejù nínú ẹ̀ àbí ànádànù nínú ètí òṣèyí nítorí pé Ọlọ́run sọ fún anú Al-Qur'ani pé qul man harrama zinata Allahi allati akhraja li'ibadihi Ọlọ́run sọ fún anú Al-Qur'ani pé ṣé ẹnìkan tó láti wá ṣe ọ̀ṣọ́ tí Ọlọ́run ṣe lẹ́tọ̀ fún ni fáwa mùsùlùmí ṣé ẹnìkan lè ṣe léèwọ̀ ní ẹnìkan lè sọ́dọ̀ èèwọ̀ ni ìtumọ̀ eléyìí ni wípé kìí ṣe ìwọ̀ ní kẹ́yìn ó wọ̀ èyí tó dáa kó lò èyí tó dáa nínú nǹkan lò àbí nínú aṣọ bákan náà tún ní nínú àwọn ẹni tí ó jẹ́ ẹ̀kọ́ yìí tá a sọ yìí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó sọ ọ̀rọ̀ kan fún wa látara ẹ̀ òun ní wípé òjíṣẹ́ Ọlọ́run la yadkhulul jannata man kana fi qalbihi mithqalu dharratin min kibr ó ní kò ní wọ aljanna ẹni tí a bá wọnú ọkàn ẹ̀ tá a bá èyí tó tiẹ̀ kéré bí ọmọ iyẹ̀pẹ̀ àbí ọmọ nágún tá a bá nínú ìgbáyà rẹ̀ kò ní wọ aljanna òjíṣẹ́ Ọlọ́run sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam arákùnrin kan wá dáhùn ọ̀rọ̀ náà kaláyà ó ní ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run ar-rajulu yuhibbu an yakuna thawbuhu hasana ó ní ẹni tí bá wọn tó wá jásí pé òun lójú kòkòrò káṣọ kó jẹ́ aṣọ tó dáa láṣọ tí ó mọ̀ wọ aṣọ tó rẹwà lòun mọ̀ wọ́n ti ẹ̀ ń kọ́ wa na'luhu hasana ó lójú kòkòrò kó jásí pé bàtà tó dáa ní bàtà tí ń wọ̀ tó bá sì fẹ́ wọ̀ náà yóò nu bàtà yóò funfun irú ẹni bẹ́ẹ̀ ṣé mótómótó lẹ́ntì ní irú ẹni bẹ́ẹ̀ ṣe ni ṣé yẹn là ń pè mótómótó ni nígbà tó sọ bẹ́ẹ̀ fún anabi sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run fún lésì pé inna Allaha ta'ala jamil Ọlọ́run ọba bọ́lá gíga ọba tó rẹwà ní yuhibbul jamal òun náà sì nífẹ̀ẹ́ sí ẹwà òjíṣẹ́ Ọlọ́run wá sọ wípé alkibur ń tà ń pè ní mótómótó batarul haqqi òun ní kẹ́yìn wọ́n máa fẹ́ gba òdodo tí wọ́n bá sọ òdodo fún yàn kí wọ́n ka alukurani fún kí wọ́n ka hadith anabi fún yàn ni wọ́n mo ti gbọ́ gbogbo ẹ̀ àmọ́ ń gbà irú ẹni bẹ́ẹ̀ ni ti ń kọ òdodo yẹn òun lálágídí wa ghamtun nas àtẹ̀ntì ń fojú rí ní àwọn èèyàn tí ó ka àwọn èèyàn kún kankan èyí lè yẹn ni alẹ́ pè ní alágídí yẹn ni mótómótó látara eléyìí káṣọ ó dáa kẹ́yìn ó wọ ètò rẹwà nínú aṣọ kìí ṣe ìyẹn ni mótómótó bákan náà tún ní nínú àwọn ẹ̀kọ́ èyí tó dáa kí á dìmú òun ni wípé aṣọ téèyàn bá ń lò kó máa fọ̀ kó máa wọṣọ tí ó dọ̀tí ó wà nínú hadith Jabir ìyọ́nà Ọlọ́run kọlọ́ba ó sọ fún wa ó ní arákùnrin kan níjọ́ kan ni ó dé ààyè ibi tí Ànábì wà sallallahu alaihi wasallam ní òjíṣẹ́ Ọlọ́run wá rí pé gbogbo ohun ẹ̀ ló ti lọ́pọ̀ irun kò yarun òjíṣẹ́ Ọlọ́run wá ní ẹjọ́ eléyìí ń tiẹ̀ ṣé ama yajidu hadha ma yusakkinu bihi sha'ra kò sí yarun kò sí nǹkan kan tó lè fi ya irun ẹni òjíṣẹ́ Ọlọ́run n tó ṣe yẹn òjíṣẹ́ Ọlọ́run ẹ̀mí ẹ̀ kọ̀ ló fi sọ̀rọ̀ pé kì í ṣe tó bá mu ni ká máa rí mùsùlùmí ní rírí bẹ́ẹ̀ kó mọ̀ yarun kírun pọ́n sí lórí kì í ṣe tó wà ń rìn àjò kò sí tí ò lè kàn àmọ́ ó wà ń lé ó wà ń bí tó ti lé tírun ó da yarun sórí ìyẹn ni ẹ̀kọ́ tí Islam kọ́ wa bákan náà tó ní Jábìr tó ń tẹ̀síwájú ó ní òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó torí arákùnrin kan náà tó yẹ pé gbogbo aṣọ ẹ̀ ló dọ̀tí aṣọ tó dọ̀tí láṣọ tó wọ̀ òjíṣẹ́ Ọlọ́run wá ní ama kana hadha yajidu ma'an yaghsilu bihi thawba ṣé lè yóò romi tó fi fọṣọ ni tí aṣọ dọ̀tí sí lọ́rùn báyìí òjíṣẹ́ Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún tí ń túmọ̀ pé kò bá mu kí mùsùlùmí kí ó máa wọ tí ó dọ̀tí nínú aṣọ bákan náà tún ní nínú àwọn ẹ̀kọ́ tó tún wá pàtàkì gan nínú wíwọ̀ nǹkan òun ni bíbo ìhòhò àti ọkùnrin àti obìnrin kẹ́yìn ó bo ìhòhò ẹ̀yẹn máa bo ìhòhò ẹ̀yẹn ni ìhòhò ọkùnrin ó yàtọ̀ sí ti tóbìnrin nítorí pé gẹ́gẹ́ bí tí àwọn àlùfáà onímọ̀ tí wọ́n sọ fún wa ní pé ìhòhò ọkùnrin ó bẹ̀rẹ̀ láti ìdodo rẹ̀ títí fi lọ dé orúkú a jẹ́ pé ẹlòmíì tó pé bí ọba ti wọ ó lè wọ ṣọ́ọ̀tì lápèjúwe yóò fi tán lẹ̀ ní ṣọ́ọ̀tì pé bóyá nǹkan kúkúrú kan ní tó fi gbogbo ìtàn lẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yẹn ń fi ìhòhò ẹ̀ ń lẹ̀ ni kì í sì ṣe tó bá mu kì í ṣe tí ó tako ìjẹ́ ọmọlúàbí ó sì kó àbùkù báyàn kò bá mu bẹ́ẹ̀ yẹn nínú ẹ̀sìn Islam kẹ́yìn ó bo ìhòhò tí ó bá wá kan ọ̀rọ̀ obìnrin tóbìnrin ló wá pelékejì nítorí pé ó wá láti ọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam pé al-mar'atu awra obìnrin o láti òkè délẹ̀ ìhòhò ni kò dáa kí àwọn obìnrin kí wọ́n máa fi ara ńlẹ̀ Ànábì sallallahu alaihi wasallam
ó sọ fún wọn ní sinfani min ahli an-nar ìran méjì ń bẹ tó yẹ pé ọmọ náà ní àwọn ìran méjì yẹn lam arahuma Ọlọ́run ò jẹ́ kí n rí wọn lásìkò tí mo lò yìí ìyẹn ni pé wọn ò tí ì sí láyé kò tí ì sáwọn tí ń ṣe bẹ́ẹ̀ níbi tí Ànábì ti ṣẹ̀mí sallallahu alaihi wasallam Ọlọ́run ò gan ní wọn nínú àwọn ìran méjì náà ó ní wa nisa'un kasiyatun ariyat nínú àwọn ìran méjì náà òun làwọn obìnrin tó ṣe pé wọ́n ń wọṣọ àmọ́ bí wọ́n bá wọṣọ náà tán ìhòhò náà wọ́n tún wà pẹ̀lú pé wọ́n wọṣọ ẹ̀yin náà sì gbogbo èyí tá a sọ yìí nísìnyí gbogbo wa náà láti mọ̀ n tá à ń rí ni ojoojúmọ́ lẹ́yìn gan ni obìnrin tó yẹ pé òun ló yẹ kó bu ara òun ni ó fi gbáyà ńlẹ̀ yóò ó lè jẹ́ jíìpù kan ló wọ̀ tí ó de orúnkún nìkan gbogbo ìtàn yóò fi gbogbo ajágun yóò fi ńlẹ̀ ẹlòmíì gan ó tẹ̀ fẹ́ lè wọ sílípù jáde obìnrin tí ó bá wá jẹ́ obìnrin mùsùlùmí kóun múra dáa kóun yàtọ̀ láàárín àwọn obìnrin torí pé mùsùlùmí ni ẹ bákan náà tó ní tó tún dìrọ̀ mọ́ àwọn eléyìí tí Ànábì sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ yìí tó ní àwọn obìnrin tí wọ́n ń wọ nǹkan tí wọ́n tún wà ní hòhò ẹlòmíì náà lè wọ nǹkan tó yẹ pé hòhò náà ló wà ó sì wọ̀ ó sì bò ní gbogbo ara bẹ́ẹ̀ ni nígbà tó bá já sí pé aṣọ tó wọ̀ aṣọ tí ń fi kòlé ara ẹ̀ tí fi hàn ní bí dúdú ní ẹni bí pupa ní ẹ àti mọ̀ nínú àmọ́ látara aṣọ tó wọ̀ bákan náà tó ní ẹni tí ń wọ̀ yìí tó fún jù nínú aṣọ tó yẹ pé yóò mú ní gbogbo ara tó yẹ pé gbogbo bí oríkèéríkèé ẹ̀ ṣe wà gbogbo ẹlẹ́yìn ò mọ̀ rí ibi kan tóbi ibi tó yọ síta ibi tó wọlé gbogbo ẹlẹ́yìn ò mọ̀ rí látara aṣọ yìí irú ẹni tí ó bá wọrú eléyìí nínú obìnrin kò wọṣọ tó yanjú nínú ẹ̀sìn Islam àwọn ẹ̀kọ́ tó dẹ nínú àwọn ẹ̀kọ́ tó pàtàkì tó yẹ kí á dìmú ni nítorí pé eléyìí ẹ̀ṣẹ̀ ni bákan náà tó nínú àwọn ẹ̀kọ́ tó yẹ pé eléyìí ó dìrọ̀ mọ́kùnrin ẹ̀yin ọkùnrin òun ni n tó dìrọ̀ mọ́ kẹ́yìn ó wọ tí ó kọjá kókósẹ̀ fún wallah naam àwọn kí n tà ń sọ wọn yà ń wọṣọ bẹ́ẹ̀ ni nǹkan awu ni tí Ọlọ́run ṣe lẹ́tọ̀ fún wa pé ká máa ṣe ni àmọ́ wa mùsùlùmí àwọn nǹkan kan dè wá mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni wọṣọ àmọ́ àwọn nǹkan dè ẹ́ mọ́lẹ̀ tó yẹ kó tẹ̀lé ẹ̀ ayé kọ́ ló ti fẹ́ gbẹ̀sẹ̀ lé yẹn kó tẹ̀lé Ọlọ́run ẹ̀ kó tẹ̀lé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam kì í ṣe ayé ló ti fẹ́ gbẹ̀sẹ̀ alkiyama ni òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó ṣe léèwọ̀ kí ọkùnrin ó wọ tí ó kọjá kókósẹ̀ fún ìṣe ṣòkòtò ni o ìṣe aṣọ lóró ni o ìṣe ó sánbàntẹ́ ni o ìṣe ó wọ agbádá ni o ó wọ jálábù ni o gbogbo iye wo jẹ́ nínú tá à ń wọ̀ láyé kò gbọ́dọ̀ kọjá kókósẹ̀ èèwọ̀ ni fún gbogbo ọkùnrin pátá òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó ṣe léèwọ̀ gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú hadith Abi Hurairah ìyọ́nà Ọlọ́run kọlọ́ba ó ní ma asfala minal ka'bayni minal izar fa fin nar ó léwu púpọ̀ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó ní gbogbo etí ń bá ti ń tayọ kókósẹ̀ nínú tí à ń wọ̀ iná ni Ọlọ́run yóò fi ṣe ẹ̀san fẹ́ni tí bá ń ṣe irú nǹkan báyìí bákan náà tún ní nínú tí ó tún yẹ kí á dìmú látara ẹlẹ́yìn nítorí pé èyí tá a sọ yìí ọ̀rọ̀ ń pa kí aṣọ ó tayọ kókósẹ̀ èèyàn ó le ju tá a sọ yìí lọ ẹni tó bá ṣe tí ì ṣe pé mótómótó ní fi ṣe òun ní tiẹ̀ yóò mọ̀ ń bà yóò mọ̀ lórí pé Ọlọ́run ó kàn fi iná fi jó àmọ́ ẹni tí ó bá já sí pé tó ń ṣe tiẹ̀ ń wọ̀ bóyá mótómótó àwa ní lọ́wọ́ àwọn gbọ́dọ̀ mọ̀ pé owó wà dáadáa èyàn náà ni aṣọ tó ń rán lágbádá náà fi kan ní wọ́lẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tí ẹ tún léwo ó wá nínú hadith anabi sallallahu alaihi wasallam tí ń bẹ nínú hadith Abdullah ọmọ Umar tí ó sọ fún wa pé anabi sallallahu alaihi wasallam ó ní al-isbalu fil izar wal qamis wal imama man jarra minha shay'an khuyala lam yanzurillahu ilayhi yawm al-qiyamah ọlẹ́ni tí ó bá wọṣọ táṣọ yẹn ń wọlẹ̀ tó já sí pé tí mótómótó ló fi ṣe bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tó bá di al-qiyama Ọlọ́run tẹ̀ ní bojú wò Ọlọ́run pàtì kò ní jámọ́ nǹkan kan kọ́dà nínú hadithi mi pé ó wá ń bẹ̀ pé la yukallimuhu Allah wala yanzuru ilayhi Ọlọ́run ò ní bojú wò Ọlọ́run ò tẹ̀ ní Ọlọ́run ò sì ní bá sọ̀rọ̀ ńgbà tí bá ń bá àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo ńgbà tí bá ń bá wọn sọ̀rọ̀ walahum adhabun alim òjíṣẹ́ Ọlọ́run tó sọ pé kọ́dà gan ìyà tí ń tani tí ń roni tí ń bẹ fúnru ẹni bẹ́ẹ̀ ẹ jẹ́ kí alákìísí ẹ̀ bákan náà tún ni nínú àwọn ẹ̀kọ́ tó yẹ kí á dìmú níbi wíwọ̀ òun ni wípé aṣọ tí a bá fẹ́ wọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí aṣọ tí wọ mùsùlùmí tí o bá fẹ́ wọ̀ kó má jẹ́ aṣọ tí wọ́n ya àwòrán àgbélébù sí èèwọ̀ nínú ẹ̀sìn torí pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó kọ̀ fún wa bákan náà tún ni aṣọ tí wọ́n bá ya fọ́tò sí fọ́tò táwí òun ní fọ́tò gbogbo tí ó bá jẹ́ nǹkan abẹ̀mí gẹ́gẹ́ bí ẹranko àbí fọ́tò èèyàn èèwọ̀ ni kí mùsùlùmí kí ó lọ ra aṣọ tí wọ́n ya fọ́tò èèyàn àbí fọ́tò ẹranko àbí gbogbo tó jẹ́ nǹkan abẹ̀mí èèwọ̀ ni kí mùsùlùmí ó rarú aṣọ bẹ́ẹ̀ àbí kó tẹ̀ mọ́ wọrú aṣọ bẹ́ẹ̀ ṣé wọ́n fún náà ni èèwọ̀ ni kí ó wọrú aṣọ bẹ́ẹ̀ nítorí pé anabi sallallahu alaihi wasallam ó kọ̀ fáwọn ará ilé pẹ̀lú wípé ilé anabi ni sallallahu alaihi wasallam nígbà tí Aisha lọ ra ìkan tí tó yẹ pé eléyẹn wọ́n kàn fẹ́ lò fún tí wọ́n fẹ́ mọ̀ kàn sí ẹnu ọ̀nà
tí fọ́tò wà lára ẹ̀, fọ́tò nǹkan abẹ̀mí, òjíṣẹ́ Ọlọ́run kọ̀ fún sallallahu alaihi wasallam. Bóun ni ká ti wá sọ fún ẹni tí ó fẹ́ máa wọ̀ ọ́ láṣọ káàkiri. Àwọn àlùfáà ní èèwọ̀ lélẹ̀. Bákan náà tó wá nínú hadith Aisha radiyallahu anha bákan náà pé lam yakun annabi sallallahu alaihi wasallam yatruku fi baytihi shay'an fihi tasalib illa naqada. Ó ní gbogbo tí ó bá ti lè jásí àgbélébù wà lára ẹ̀, ànábì máa ń ba kíní ẹ̀jẹ̀ ni. Ó bá yí pé aṣọ ni yóò fa ya, ó bá yí pé nǹkan oní ó bá yí kí n ta fi ń jẹun lápèjọ ó bá jẹ́ rọ́bà ní ànábì oge gbogbo ẹ̀ pátápátá. Ànábì sá máa ń rí pé gbogbo tó bá ti jẹ́ pé àgbélébù ni wọ́n yà sí lára, ànábì máa ń pa á ti sí ẹgbẹ́ kan, máa ń ba àwọn kíní ẹ̀jẹ̀. Káwa náà mú ẹ̀kọ́ ń bẹ̀ kí ó má jásí pé àwọn tí àgbélébù wà lára ẹ̀, bóyá aṣọ ni o, bóyá bàtà tó ń wọ̀ ni o, bóyá fìlà tó ń dé ni o, èèwọ̀ ni kí ọmọ mùsùlùmí kí ó máa wọ̀rú ẹ̀. Bákan náà tún ní nínú àwọn ẹ̀kọ́ tí ó tún dìrọ̀ mọ́ wíwọ̀ nǹkan nínú ẹ̀sìn Islam, òun ni aṣọ tí ó bá jẹ́ aṣọ gbajúmọ̀, kí wọ́n lè rí mi, kí wọ́n mọ̀ mí. Èyí tá a sọ yìí kìí ṣe kí bóyá aṣọ tí ó bá jẹ́ aṣọ olówó iyebíye àbí aṣọ olówó iyebíye àbí tí owó ẹ̀ pọ̀. Rárá, ẹni tí ó bá ní lọ́wọ́, gẹ́gẹ́ bí ó ṣe wá nínú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam, ẹni tí ó bá ní lọ́wọ́ kọ́lọ́hún orí àpẹẹrẹ oore tọ́lọ́hún ṣe fún ìdẹ̀ra Ọlọ́run, kọ́lọ́hún orí ní lára ẹ̀. Kìí ṣe yẹn ni tí ń jẹ́ aṣọ pé gbajúmọ̀ àbí kí wọ́n lè mọ̀ mí. Òun aṣọ tá à ń sọ yìí tó jíṣẹ́ Ọlọ́run sọ fún wa sallallahu alaihi wasallam nínú hadith tí a fẹ́ kà yìí, tí ó jíṣẹ́ Ọlọ́run sọ fún wa yìí pé labisa thawba shuhratin fi dunya albasahu Allahu thawba madhallatin yawm al-qiyamah. Ẹni tí ó bá wọrú aṣọ tá a wí yìí láyé o, tó bá di al-qiyamah, aṣọ àbùkù òun ni Ọlọ́run wọ ẹni tọ̀hún ní ọjọ́ al-qiyamah. Irú aṣọ wo wà ní àwọn àlùfáà sọ fún wa yìí pé òun ni aṣọ tó yẹ pé kì í ṣaṣọ àwọn aráàlú ẹ̀, kì í ṣaṣọ tí wọ́n mọ̀. Aṣọ tó yẹ pé tó bá wọ̀ kálukú náà máa wọ̀ ni pé ẹjọ́ ẹ̀wọ̀ tó lélẹ̀ kí lélẹ̀ irú aṣọ olélẹ̀ wọ̀ irú aṣọ bẹ́ẹ̀. Kódà gan bẹ́ẹ̀ bá wọ̀ kí aṣọ yẹn kó má jẹ́ aṣọ olówó kan, tó bá ti lè jẹ́ pé aṣọ tí ń pe àwọn èèyàn wá wò yàn pé ẹ wá wò mí, nítorí aṣọ yẹn gan ni wọ́n ṣe wá ń wò ẹ̀, kì í ṣe àwọn aráàlú ẹ̀. Gbogbo orí eléyẹn ó kó sábẹ́ ntí aṣọ yìí. Bákan náà tó ní nínú tí ó tún ṣe wọ̀ tí ó yẹ kí àwa mùsùlùmí ó dìmú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ níbi wíwọ̀ nǹkan, òun ni gbogbo nǹkan wíwọ̀ tó bá ti já sí pé góòlù ni, nǹkan wíwọ̀ tó bá jẹ́ góòlù ni, àbí tí ó bá já sí pé aṣọ tí wọ́n fi àlárì fi ṣe àbí aṣọ àlárì, eléyìí èèwọ̀ ni fún gbogbo ọkùnrin pátá kí ó máa lò. Gbogbo aṣọ tí ó bá jẹ́ aṣọ àlárì àbí tí wọ́n bá fi góòlù ṣe ìṣe títọwọ́ ni o, ìṣe tọrùn ni o, ìṣe tí ẹsẹ̀ ni o, èyí òwò jẹ́ èèwọ̀ ni kí ọkùnrin ó máa lo irú àwọn nǹkan báyìí. Ànábì sallallahu alaihi wasallam ó mú aṣọ àlárì ó mú ní ọwọ́ tó báyìí, ó mú góòlù lọ́wọ́ òsì, ní bá ń sọ fún àwọn ìjọ rẹ̀, sọ fún yín pé inna hadhayni haramun ala dhukuri ummati. Àwọn méjèèjì tí mo mú dání yìí èèwọ̀ ni fún gbogbo àwọn ọkùnrin nínú ìjọ mi. Ẹ jẹ́ kí a fi yàtọ̀ sáà ní èyí tí a sọ yìí àti tó ti ṣáájú nínú tá a ti sọ ń gbà kan nínú mímu nǹkan. Èyí tí ó bá já sí pé wọ́n fi góòlù tí wọ́n fi ṣe nínú àwọn abọ́ tí a fi ń jẹun, àbí àwọn èyí tí a fi ń mumi, àbí wọ́n fi fàdákà ṣe, eléyìí àti ọkùnrin àti obìnrin ló ṣe ìwọ̀ fún. Àmọ́ pé a fẹ́ lo góòlù ákì sọ́run ni ákì sí ọwọ́, eléyìí èèwọ̀ ni fún àwọn ọkùnrin nìkan, kì í ṣe ìwọ̀ fún àwọn obìnrin. Bákan náà tún ni nínú èyí tí tá a fi parí ẹ̀ àti sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, àmọ́ ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó wá ń pa ẹ̀ tí òjíṣẹ́ Ọlọ́run sọ fún arákùnrin kan, òun ni a fẹ́ sọ. Òun ni wípé ìdẹ̀ra tọ́lọ́run bá ṣe fún yàn kí wọ́n rí lára ẹ̀, tó wáyé pé ọba ní tọ́lọ́run bá fún ẹ mọ́ lóhun tó dáa. Ọba jẹ́ bàtà náà ni lo bàtà tó dáa, ọba jẹ́ aṣọ náà ni lo aṣọ tó dáa, ọba jẹ́ fìlà náà ni lóhun tó dáa, kí wọ́n rí ní ara ẹ̀. Mọ́ sọ pé nítorí kí wọ́n má ba gàmí àbí kí àwọn èèyàn má ba rí pé bóyá òun ń ṣe ìgbéraga. Torí pé ó wá nínú hadith Abi al-Ahwas, arákùnrin yìí ó gbà wá láti ọ̀dọ̀ bàbá rẹ̀ pé bàbá ẹ̀ ní òun dé ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ń jọkàn pẹ̀lú aṣọ kan tó yẹ pé aṣọ tí ó ti ya, aṣọ tí ó dáa rárá. Òjíṣẹ́ Ọlọ́run bá ń bi léèrè pé ǹjẹ́ Ọlọ́run fún ẹ, ṣé Ọlọ́run ṣe àrísìkí kan fún ẹ? Ó ní bẹ́ẹ̀ ni. Ọlọ́run sọ fún òjíṣẹ́ pé bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe àrísìkí fún mi. Irú àrísìkí wo? Ó ní gbogbo àrísìkí Ọlọ́run ṣe fún òun. Ọba jẹ́ tira, ọba jẹ́ ràkúnmí ni, ràkúnmí pọ̀ lọ́dọ̀ tòun, ọba jẹ́ ẹran ni, rẹpẹtẹ lọ́dọ̀ tòun, ọba jẹ́ ṣí ni, Masha Allah, Ọlọ́run fún un ní oore tó pọ̀. Òjíṣẹ́ Ọlọ́run wá ń sọ fún arákùnrin pé fa idha ataka Allahu malan falyura atharu ni'matillahi alayka wa karamatihi. Tí Ọlọ́run bá fún ẹ, tó bá ṣe oore fún ẹ, jẹ́ kí wọ́n rí oore tọ́lọ́run ṣe yìí àti ìdẹ̀ra yìí, kí wọ́n rí lára ẹ nínú tó ń lò, jẹ́ kí wọ́n rí ń bẹ. Àpọ́nlé tọ́lọ́run ṣe fún ẹ yìí gbé jáde kí àwọn èèyàn rí ń bẹ nínú ìdúpẹ́ oore fún Ọlọ́run.
kí Ọlọ́run dákun Ọlọ́run jẹ́ kí a lo àwọn ẹ̀kọ́ èyí tí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam tó fi kalẹ̀ fún wa nítorí kí a lè ṣe oríire láyé àti ní alkiyama kí àwa náà lè jèrè kí a wọ aljanna Ọlọ́run ṣe àwa àtẹ̀yìn ní ọmọ aljanna èyí tá a sọ yìí k'Ọlọ́run jẹ́ wúlò fún ni wallahu ta'ala a'lam wa sallallahu wa sallam ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. والحمد لله والله